Dáre ẹ̀ka ọ̀sà. Báwo ni? Yes sir. Mi ò bóyá ẹ gbọ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n fi fún Wasiu Ayinde ní apọ̀tímẹ́ǹtì bóyá ẹ tiẹ̀ ti gbọ́ sí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó dáa. Ibi tí wọ́n ti máa ń mọ ìjọba tó dáa nìyẹn. Ká ní pé bó ṣe hùwà hooligans yẹn tí wọ́n má fún láwọ́ọ̀dù, wàá ti mọ̀ pé ìjọba yẹn ò dáa. Wọ́n gbọ́dọ̀ fún láwọ́ọ̀dù torí tí èèyàn bá ṣe lórílẹ̀‐èdè wa ń bí kò sí tó ṣe tó ti ń yẹ bẹ́ẹ̀ yẹn tí kò ní reward but opposite reward ló máa ń ní pẹ̀lú wà tó wù. Wọ́n wá fún láwọ́ọ̀dù. Ó yẹ kí ọgán máa fi jọba rẹ́rìn-ín ni. Àdẹ̀lì blame ìjọba òun ló nílùú Bọ́lá Tinubu tó bá ti lùlù fún president nígbà election á wọlé. Ṣùgbọ́n gbà tó bá wà ní jéèlì tí wọ́n dẹ̀ fẹ́ ṣe election tí ò wá lùlù fún Bọ́lá Tinubu báwo la ṣe fẹ́ rí second term. Àwọn ò fẹ́ fi fi sólóore ni wọ́n mọ̀ pọ̀ mọ́ dáadáa ni sí ìjọba wọn. Ṣé borílẹ̀ tó bọ́ sí òhò tó já sí òhò nínú plane. Anambra government náà ti pè wọ́n ti fún assignment pé a máa gbowó. Wọ́n fún wọn ní 4 years due ọdún 4. Pa máa gbowó lóṣù. Àwọn ìjọba tó dáa nìyẹn. Ọlọ́run máa fún wọn ṣe. Èmi gan sìn mo need award. Èmi gan need irú award yẹn. But tí tèmi máa ṣe ni pé màá lọ airport. Màá lọ fọ́ gíláàsì aeroplane. Bọ́wọ́ mi ò tó màá ta rọ́bà. Màá fọ́ gíláàsì aeroplane. Ṣùgbọ́n mi ò ní í ṣe ní Muritala àbí Azikiwe o. Torí I need global recognition. Heathrow ṣé o gbọ́ Heathrow rí? Mo gbọ́ rí ní òkè òkun náà. Heathrow airport lèmi á ti lọ fọ́ gíláàsì aeroplane. So màá dẹ̀ make sure pé ṣé bóun tiẹ̀ jẹ́ kó lọ ṣe bí Wasiu bẹ́rí ó bẹ́ ń dà wípé kí abẹ̀bẹ̀ yẹn kó ré kọjá orí ẹ̀. Àbọ̀ understand? So èmi ò tiẹ̀ ní bọ́dà ń pa kò sí tí fẹ́ da aeroplane kankan fẹ́ fà wá ṣe àwa ti pẹ́ ta ti ń lọ sílùú òyìnbó so kò sí problem. Nǹkan tá a kàn máa ṣe ni pé wọ́n á lè fà wá náà wọ́n á lè fẹ́mi especially Ologundudu wọ́n ti mọ̀ mí náà nílùú òyìnbó wọn lè jéèlì mi wọn lè fìyà jẹ mí wọ́n á fún mi ní global award global recognition international wálé. Exactly so that tẹ́mi bá dé gan Wasiu Ayinde á lè ṣeré fún mi àti gbogbo àwọn èèyàn mi káàkiri nǹkan tó ṣẹlẹ̀ nípa ti Wasiu yẹn ńlá ló ṣe. Lédè kúkúrú báyìí ni pé ìwà jàgídíjàgan pè ní Nàìjíríà wa yìí. Tó bá ṣe lóyìnbó wà lọ sẹ́wọ̀n so máa ń bẹ́tà kéèyàn ṣe wèrè ń bí ó lè ṣe wèrè lọ́hùn. Yes sir. Adé tó ní àwọn ìbéèrè méjì kan tí mo tó fẹ́ kí ẹ bá mi tó ń fèsì lé lórí pẹ̀lú àwọn bí ẹ ṣe lọ ń bá àwọn ọba tẹ́ ẹ fi ọ̀rọ̀ wá wọn ní ẹnu wò táwọn eléèbó pè ní interview so pé ni ó ti dé tí àti dé ọ̀dọ̀ Olúwo. Ok ẹnìkan náà ti pè mí níjà lórí ẹ̀ wípé bàbá ṣé bẹ́ẹ̀ ṣe interview àwọn ọba aládé yìí ṣe ẹ̀ ní dé ọ̀dọ̀ Olúwo ni. The problem tó wà níbí yẹn ni wípé ìwó èwo ń bẹ torí ìwó mẹ́ta ló wà. Ìwó kan wà tó jẹ́ pé emir of Ìwó ni ọba tó wà ń bẹ. Ìkan wà Aláàfin of Ìwó lọba tó wà ń bẹ. Eléyìí tó dẹ̀ jẹ́ Olúwo of Ìwó old empire ni ìyẹn ti dàbí kó ti pẹ́ tó ti kọjá lọ. So mi wàá mọ̀ bóyá yẹn náà lẹ ṣì ń sọ o wípé bóyá a sì máa àti wá interview àwọn yẹn máa le díẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn nípa tiẹ̀. Ṣùgbọ́n àwọn ọba aládé tó kù a máa dọ́dọ̀ wọn a máa bá wọn sọ̀rọ̀. A máa sì rí àwọn ọba tó jẹ́ pé ọba leléyìí nílẹ̀ Yorùbá. Ní àfikún pẹ̀lú ìbéèrè tí ó gbẹ̀yìn ìmọ̀ràn wo ni ẹ ní fún àwọn afọbajẹ torí a gbọ́ láìpẹ́ pé wọ́n fẹ́ jẹ àwọn ọba tuntun. Bẹ́ẹ̀ ni ṣe rí àwọn kan tó wà nílẹ̀ báyìí ọ̀rọ̀ ti di pé who you know ni so nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ń sìn báyìí bóyá gan ni kì í ṣe pé federal government ló mátà gọ́ọ̀mẹ̀ntì láfọbajẹ kì í ṣe àwọn bàbá wa ayé àtijọ́. Sórí odù fátúwọ́n ń lò ń gbà yẹn olóyìnbó ń pè ní dọ́là so dọ́là ni wọ́n ń pè ní ọ̀pẹ̀lẹ̀ tó ń dà gbà yẹn so ọ̀pẹ̀lẹ̀ ń sìn dọ́là ni tó bá dẹ̀ ti ṣẹ̀wọ̀n rí ò lè jọba ń bí ní Nàìjíríà of today ò lè jọba bá kọ arórúkọ ọba bíi 10 tó yẹ pé tá a bá kọ wọ́n sílẹ̀
tá a bá sí fáìlì wọn bó ṣe ní sàtífíkẹ́ẹ̀tì skul náà ní ti prison tẹ́yìn náà dẹ̀ mọ̀. So àwọn afọbajẹ tó wà ń sìn ẹnu wọn ò ká ifá, ẹnu wọn ò ká babaláwo, ẹnu babaláwo gan ò ká ọ̀pẹ̀lẹ̀, kò lè jẹ́ mọ́lẹ̀ kó rí nǹkan gidi. So ọba ti di tá a bá rí ajẹ ó ń sìn à ń gbọ́ báyìí pé Wàsíù Àyìndé náà fẹ́ jọba Àwùjalẹ̀ ni Wàsíù Àyìndé tún fẹ́ jẹ. So ohun ò dẹ̀ ní problem, kò ní ìdí afọbajẹ. Wọ́n ní federal government so federal government approval ní plan lé ní tiẹ̀, so ó lè wọlé at any time tó bá ti rẹ́dí àbí tó bá ní interest. Tó bá ní interest kò ní ìdìpọ̀ kan lé wọn, bóyá lé ọba ló ti wá kì í ṣe lé ọba, ilé ọba tiwọn bóyá wọ́n ti jẹ́ kọjá yẹn ò tiẹ̀ matter. Recommendation from federal government lòun need. So irú ti Apẹ̀tù ń sìn báyìí, ẹ rí pé bàbá Apẹ̀tù àwọn rest in peace wọ́n wà ní Amẹ́ríkà níbi tí wọ́n fi wọ́n sí títí dìgbà tí wọ́n bá jíǹde láti wálé. Ṣùgbọ́n mo mọ̀ yìí pé nǹkan kan ni tó lè bí àwa nínú síjọba ni pé kí Apẹ̀tù dé kó tún wá padà sórí ìtẹ́ ẹ̀. Àìmọye ọba ni ò tiẹ̀ jalè ní ò ṣe nǹkan kan, tó jẹ́ pé ọba tó ná ìyàwó ẹ̀ l'Ákúrẹ́ Dèjì wọ́n mú kúrò ńbẹ̀ wọ́n fẹ́ lòmíì sí i. Tó ń pè ní ìjọba gidi nìyẹn, ìjọba mẹ̀kúnnù, ìjọba tí Nàìjíríà ń fẹ́ ló wà ń bẹ̀ ń gbà yẹn. Wọ́n yọ bàbá yẹn kúrò. Bọ́ba kan bẹ́yàwó ẹ̀ lórí lọ́tẹ̀ yìí níjọba yìí o, á kọ̀ǹtínú ìjọba ẹ̀. Ara ló fi dá. Ara ló fi dá. So ọ̀rọ̀ ní àfọbàjẹ́ wọ́n fẹ́ jọba nípẹ̀tù àbí wọ́n máa jọba láwo ní kí wọ́n ti ń pè gbogbo orílẹ̀ ìfọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn, gbogbo àwọn yẹn kò ní ìtumọ̀ mọ́. Ṣùgbọ́n mo mọ̀ pé ńgbà tó bá yá tá a bá bẹ̀rẹ̀ sí pariwo lé wọn lórí tá à ń fi wọ́n ṣẹlẹ́yà, wọ́n á gba ń táwa ń sọ. Ẹ ṣé gan ni ṣá, ẹ ṣé gan ni o.